Orí mi o, orí mi o, orí mi tí o. Ọmọ mi gbọ́dọ̀ kú. Ọmọ mi ó sì o. Bàbá ẹgbẹ́ fọkàn. Ẹ̀yin ládéládé, ẹ̀yin lóyè, ẹ máa jẹ́ kó wọ́n mi kú owó. Ẹlọ́mọ yìí. Irọ́, èmi ni ọba oníkìtìpá ọ̀fẹ́ ìwé ẹ̀tù kingdom. Wà á sórí rẹ̀, ojú òní tiẹ̀, pé ìwọ́n rí mi, ó tẹríba, ó gbogbo àtẹríba fún ọ. Adé tó wà lórí mi yìí, wọ́n gbé fún mi ní, wọ́n gbádé fún ẹ. Àtúnlóyè ni ẹ. Olóyè ní ìlà kábíyèsí. Olóyè ni ẹ. Èmi ní balógun ayẹlẹ abẹ́kẹ̀. Ayẹlẹ abẹ́kẹ̀. Bẹ́ẹ̀ ni. Èèmọ̀ àwìn ni mo fún wọn ní adé o. Àti ìṣẹ̀lẹ̀ mo sọ́dọ̀ ọ̀pá àṣẹ ni mo fẹ́ sọ. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ní wọ́n fẹ́ fún àríwọ̀n. Inú mi ti pòpọ̀ ní ó wà lọ́dọ̀ ló wà láàfin. Bébì náà ni mo fún Ẹlẹ́gùṣì. Bí náà ni mo fún wọn. Èwo ilé ayé le. Ẹ sọ́ra fún ènìyàn, mo ti ẹ̀bùn àwọn èèyàn lórílẹ̀-èdè yìí. Àmọ́ èmi ò wọ́rì. Bọ́lọ́run ṣe ní kí n máa ṣe ní máa ṣe. Ẹ̀wù bí hospital. Ẹ ti rí. Ọmọ mi tí mo bí àwọn mẹ́ta ni méjì wá lóyìnbó. Eléyìí property ló ṣe òní wọ́n pè ní Matrix Home and Property Nigeria Limited. Ó bá wọn kọ́lé, ó bá wọn talẹ̀. Owó kódà ó máa ń kówó fún ṣe business. Kí ló bẹ̀rẹ̀ ẹ̀kún ló bá gbógun tì? Ló bá ń sàṣì. Orípò kìí ṣe báyìí ó dúró lóòótọ́ èèyàn. Àwọn yòókù tí wọ́n ń talẹ̀ ẹ̀rọ tí wọ́n tó jìbìtì wọ́n bẹ̀rẹ̀ sí ń sàké sí. Bá a ti gbé dìgbàdìgbà wọ́n bí nìyẹn o. Ló bá sọ hospital kan ikú. Ló bá gbé débí ni wọ́n sáré pé kí n lọ. Wọ́n máa ní pé kí n lọ rẹ̀ ètè méjì wá. Ètè náà ni mo fẹ́ gbé sí. Kí lẹ́yìn rẹ̀ jẹ́ méjì wá? Ẹ̀jẹ̀ méjì, 2 of ẹ̀jẹ̀ méjì bá wù. Irọ́ ò ẹ̀jẹ̀ méjì mi. Mo dẹ̀ wá rò ó bí tí mo bá dé. Mo ra àwọn èèyàn lọ́wọ́ lórílẹ̀-èdè yìí. Mi ò ní sọ̀rọ̀ Awólọ́wọ̀, mi ò ní sọ̀rọ̀ sí Kàdúrà àdúgbò, mi ò ní sọ̀rọ̀ Pabọ́lá Ìgè, ó ti kú lágbà mi. Ṣé kí n wá bí jẹ́ kó mo ṣe ní pírọ́blẹ́mù yìí? Tọ́mọ̀ mi wà ń bí, kémi wá pe Tinubu. Ahmed ló ń jẹ́ kí ṣe Tinubu kí wá ní kó yá mi lówó ìsàníṣàn wọ́n ti gbẹ́lẹ̀ mi rí ikọ̀ ìrẹ́ ọ̀pẹ̀ kò sọ́wọ́ ọ̀fẹ́ gbogbo àbírù Mike Adénúgà tó ṣe blow tó wá di táwọn èèyàn wá pọ́nlé káàkiri yìí bọ́sikọ́tà lé mi ló sùn nígbà yẹn wọ́n bá mi fọ abọ́ àbí ọba Akínolú yìí ní wà nìyí èmi ni mo sáyìn pépà ẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ sí ọlọ́pàá. Ẹ lè parọ́ kábíyèsí ẹ máa sọ̀rọ̀ ní. Sọ́rí èmi ò lè yáwó lọ́wọ́ ẹnì kankan. Mo bímọ, Ọlọ́run náà mo bímọ. Ṣé adáwọn nǹkan tí mo ní olùkọ́ máa gẹ́ẹ̀tì tí mo fẹ́? Mo fẹ́ kọ̀ọ̀kan lẹ́ẹ̀kún mo sì jólóyè, mo ì máa dẹ́ lọ́lá. Mo sì máa jẹ́ jọba. Wọ fóònù yìí. Ọba lóyìnbó ló fún mi. Mi ò tí ì lórí ká ní pé tébù tó máa gbé sórí ẹ̀wọ̀n kọ̀ọ̀fọ̀ wọ́n ṣe báyìí àpapọ̀ ẹlẹ́mẹ̀ta àwọn ní gbogbo àgbáyé ni. Máa dárúkọ mi sí. Bẹ́ẹ̀ ni ń bọ̀ 1.7 million ni wọ́n rà gbogbo yìí satellite wọ́n ní kìíní kan 3G 2G 84G rẹ̀ tẹ bá lóògùn yìí tẹ bá lóyún oṣù méje máa mọ̀ ẹ lè fi dá hospital sílẹ̀ láì ní wọ́ọ̀dù tẹ́fẹ́ káwọn èèyàn sí. Tó lágbára jù bẹ́ẹ̀ 3 million ni bó ṣe wà yìí. Ẹ wá gbé. Nítorí tó ilé kárí èsì. Ìgbé iṣẹ́ ti ẹni. Mo ń bọ̀. Inú mi dùn. Kẹ́ni ẹ̀kọ́ ni wọ́n ń pè. Lè ọwọ́ Obama ló kọ́kọ́ wà. Trump wá bẹ̀ nígbà tó débẹ̀ tó wà fún. Ìgbà tí mo lọ bá wọn ṣe kíní plumber àgbà yẹn pé kí mo jọba olóhùn fún mi. Ṣùgbọ́n mi ò kíá. Ẹ sáà gbogbo èyí 200,000. Àwọn san owó bọ́ọ̀sì ìmọ̀lẹ́ tó wà níbí. Ṣé kó wà lọ́wọ́ mi bẹ́ẹ̀ ta nǹkan àkọlé tó báyìí ṣé pé bí owó ti wà lọ́wọ́ mi kò sí èdè
Má wọlé ní Láyé ojú ọ̀rọ̀ lọ́rùn bí mo ṣe wà yìí ẹ̀wù kábíyèsí. ṣé 75,000 fẹ́ mú lọ́wọ́ mi? 75,000. 75,000 tí o bá lò ju bẹ́ẹ̀ lọ. Mi ní tiẹ̀ gbà ní ọmọ bẹ́ẹ̀ lè ta ní 75 ẹ̀ka. omi pé Lágbára olówó náà ẹ̀ rà aláṣìírí àwò. olórí gbogbo ìlú ìgbà tó ti ọlọ́kan ni mo ti rójú rẹ̀ lójú ẹ̀ mo fẹ́ ra kẹnẹkọ́ ẹ̀ ṣe bẹ̀rù ọlọ́run ṣé mo lólóyè ni ẹ́ ṣé mo lóyè gidi ni ẹ́. Orí adé ni mò ń wò mọ́ ilá. Orí adé ni mò ń wò orí mọ́ ilá. nípa ní àjà fún ẹ adé orí mi tó gba àdírẹ́sì tó gba tí Orí adé ni mò ń wò mọ́ ilá. o ò ní jọba èmi mo bá ẹ sọ o ò ní jẹ ọba mo lórí. ẹ wá bàbá olóyè bàbá olóyè bàbá olóyè. Tẹ̀sí àwọn gbé mi sípè látàárọ̀ kábíyèsí. mo rí ẹ̀sìn èpè mi tẹ̀lé ọ̀rọ̀ ní ayé yìí lágbára mo ń wo pé ọmọ yìí ó ní táwọn tó tún tẹ̀lé tí wọ́n ń sa nǹkan burúkú yẹn ló tún fẹ́ràn gàárẹ̀ láàrin èmi àti ẹ̀ ó ní 75,000 ló ní báwo rí ọkàn mi ta fún ẹ ní 100,000 ṣùgbọ́n wàá fún mi ní 25 tó kù kábà ti pàdé mi náà bí ọ̀sán ọ̀dẹ́ni wà bẹ́ẹ̀ yẹn ní káwọn èèyàn wọ̀ ní. Ó dà kéèyàn níṣẹ́ lọ́wọ́ o ọ̀nà ó dà kéèyàn ní pòfẹ́sà tó dáa o ága sì kù láyé o àti ìbáṣepọ̀ olóògbé wèrè ni tójú àwọn èèyàn kan ọlọ́run kọ̀ dá wọn lágọ̀ máa ní màmá gọ̀ o olórí ọba olúwa máa sọkún kiri láì ṣe pé báyà wọn náà ní nǹkan. Kéèyàn tó parọ́ kó tó dòótọ́ olúwa rẹ̀ yóò jẹ́ ọgbọ́n ẹnu. Èmi gan á mọ̀ pé tó bá ṣe pé lẹ́nu iṣẹ́ jìbìtì èèyàn ń gbókùn wọ́n gbọ́dọ̀ fún mi ní ìràwọ̀ 3. Kò bá di pé nínú odidi ọba kí ló kẹ̀mí pẹ̀lú kó bá ń sunkún ojú ọ̀nà ni mo ti rọra mi lóye lọ́wọ́ eré sísá àwọn onírú olóyè wò ní sáà ìkẹ́ wọ́n rò pé bóyá ara àwọn tí wọ́n máa parọ́ àwọn olóyè tí wọ́n ní wọ́n jí àwọn gbé ni àkọ́kọ́ kó lè kẹ́ àpò náà. ó ti dá 75,000 kí n kọ́kọ́ lọ sanwó costume kí n sanwó adé tí mo rent then kí n fún mo yá 5,000 lọ́wọ́ ìyàwó mi láàárọ̀ kí n tó jáde then lọ́jọ́ pepper soup tí a kọ́ mu nǹkan tó tutù kúrò mi wálẹ̀ wò ní tó bẹ̀rẹ̀ sí alẹ́. Irú fóònù mo ta ni èrè lè máa lò irú táwọn olè kan máa sọ mi káàkiri ìgò ohun ẹ̀ máa lò sí ẹni ìyọjọ jímọ̀ rẹ̀ tó jẹ́ jímọ̀ olóyin irú aago náà ọjọ́ jímọ̀ ni màá lọ méjèèjì kò sẹ́ni tí ó pàdé mi lọ́jọ́ jímọ̀ tí ò ní lóun pàdé yẹn.
bàbá olóyè ìtọ́sẹ̀ yóò dá ní kí ni. Ewé dógóyàrò láì níbà ìwọ̀n márùn-ún yìí àsólèrè wọn náà. Lákìn tó kún lọ sí ìdálẹ̀ ó lọ jalè kó tó dé wọ́n ti kó lé tiẹ̀ náà lọ. Yéé! Wèrè dùn ún wò kò ṣeé bí lọ́mọ. Àbájọ nígbà tó ti mú dáràn ó jà àwọn ìfẹsẹ̀ fò. Wàhálà wo lè léyìí? Àṣọ ìṣe àṣẹ́ni bíbí. Ṣé bí wọ́n sọ pé olóyè Ayélabẹ́gàn ni ẹ́? Ṣé bí wọ́n sọ pé ọmọ oníkìkìpá ni ẹ́? Kí ni bá tiẹ̀ sọ bẹ́ẹ̀? Ṣé adé orí mi yìí ọkọ ni mo fura? Adé wo? Òye sọ̀rọ̀ ni.